kábíyèsí rẹ̀ ọba àdániwáyé ọba ṣẹ̀dá. Wọ́n lọ́jọ́ ọjọ́ kan là á joyin, ọjọ́ ọjọ́ kan là á jàdùn, ọjọ́ ọjọ́ kan là á sùn tá à ní jí mọ́ tí iná ó dilẹ̀ lẹ́yìn àṣùṣù jẹ. Àtàǹpàkò jẹ̀fọ́ o. Sanku wọn náà ti dọ́run. mo ṣẹ̀ṣẹ̀ dé sísìn ni. wọn kí wàá rí everywhere dábàá yìí. kò yé mi everywhere pa lọ́lọ́. àbí ṣe VIP la wà ní. a kò ṣe VIP mo pàdé àwọn èèyàn junction yẹn o. àfà èmi ò mú gbó o. ibi ìdọ́sà ni wọ náà báyìí. wọ́n láwọn ndl wà lọ́rùn ọ̀nà àwọn ndl wà first gate ibẹ̀ náà ló ń fún mi concern. àjà wọ náà jàre àjà wọ náà jàre. afa ọmọ Yorùbá kan tó bá wà àwọn ọmọ yẹn tó bá wọn tó ti ń ta blọọgì kànáà jọ fún wa lọ bẹ́ẹ̀. alfa sọmọ tó ṣẹlẹ̀ ìbẹ̀yẹ kọ́ lọ tètè mọ ìwà wa káwọn fi wà pamọ́. ká má fà kànáà. tó bá ti di bí ọ̀tún la káwọn mọ̀ ṣó pátán jẹ́ ká fún àwọn fọlọ́n abẹ́rẹ́ gbóró la. màláìka tí mọ̀. kábíyèsí rẹ̀ ọba àdániwáyé ọba ṣẹ̀dá. Wọ́n lọ́jọ́ ọjọ́ kan là á joyin, ọjọ́ ọjọ́ kan là á jàdùn, ọjọ́ ọjọ́ kan là á sùn tá à ní jí mọ́ tí iná ó dilẹ̀ lẹ́yìn àṣùṣù jẹ. Àtàǹpàkò jẹ̀fọ́ o. Ara tá a fi ń wọ léèsì olówó iyebíye wá kó sínú aṣọ funfun. Ìbàdí tá a kó mọ́sáàjì kó lẹ̀kẹ̀ sí àdòtí kan ọ̀nà fi jẹ. Ọlọ́run bá ọ̀rọ̀ rẹ̀ gàgàrà. Ó yẹ kí n ṣe fídíò yìí lálẹ́, ṣùgbọ́n ẹ̀rọ ọlọ́mọ ń bà mí tí nǹkan báyìí bá ṣẹlẹ̀. Pàápàá jùlọ tí ìràwọ̀ tó tàn tó bá jábọ́. Àwọn èèyàn ń tara jíjábọ̀ ìràwọ̀ yẹn, àwọn kan ń tara rẹ̀ sórí ibú níwájú Ọlọ́run, àwọn kan sì tara rẹ̀ sórí rẹ̀. Ṣùgbọ́n ẹ̀kọ́ wo lèmi máa ń kọ́ tí nǹkan báyìí bá ṣẹlẹ̀? Wọ́n bí Sọmọd tí gbogbo èèyàn mọ̀ sí Sanku Comedy. Wọ́n bí bí wọ́n ṣe bí èmi àti ẹ̀. Allahu Akbar. Òkú ní sunkún òkú yìí o, àkàsọ̀ lérí ń sunkún ara wọn. Ẹni tó bá ń dárò Sanku ó dàbí lójú pé kì í ṣàrò Sanku wọn ń dá, kálukú dárò ara rẹ̀. Kálukú wá ń yan Ọlọ́run lógo lórí ògo lórí ìtànà ńlá tó já. Ọ̀dọ́mọdé ni ló fi bẹ̀rẹ̀ ìgbésí ayé ẹ̀. Ọlọ́run dẹ̀ tanná ògo rẹ̀ káàkiri gbogbo àgbáńlá ayé. Bí mo ṣe jẹ́ òṣèré adẹ́rìnpòṣónú yìí tí mo bá wo kọ́mẹ́dì Sanku. bí mo ṣe wà yìí nǹkan mẹ́ta ni mo sáàkì lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run á fi fún mi lówó àti peace of mind kí n tó wá ní long life ó ti tán. Ìyókù mo lè mọ sáàkì ẹ̀ ní Google kí n mọ sáàkì ìyókù ní Chrome Yasin àbí kí n lọ YouTube kí n lọ sáàkì ìyókù. Bọ̀ nǹkan mẹ́ta tí mo sáàkì lọ́dọ̀ Ọlọ́run yẹn tọ́lọ́run á fi lè ṣe fún mi ó ti tán. Èmi ni mo fẹ́ fẹ́ ọmọ ìyàbọ̀ òjò tẹ́lẹ̀. Àbí tí bá rìn lọ tí mo bá rántí ẹ̀. Civilian báwo àbí Priscilla. ok Bóyá kí n wo àkókò Priscilla èmi ni mo fẹ́ fẹ́ ọmọ ìyàbọ̀ òjò yẹn tẹ́lẹ̀. Bọ̀ based on pé àwọn one or two tó rọra ṣẹlẹ̀ sí mi ìgbà tí mo bá mi sí Ìyábọ̀ Òjó sọ̀rọ̀ nítorí he is a very nice man I swear to God mo ti bá wọn sọ̀rọ̀ nígbà yẹn kó tó di pé àwọn ìjúmí àyẹn fẹ́. Ṣé tẹ́mi olúwa ti ṣe ṣe dárúkọ tẹ́lẹ̀. mo ní ìjúmí àti fẹ́ sẹ́yìn ni mo sọ. sọ bí kẹfẹ́ wọn ti fi tẹ́mu. ṣùgbọ́n mo fẹ́ ràn gbogbo àwọn so ẹ̀yin tẹ́ ẹ pera yín lólùfẹ́ wa. kódà mi yẹn fẹ́ Civilian yẹn nǹkan tó ṣẹlẹ̀ ni pé Civilian ẹ wọ́n ti fi bloody sí gbà yẹn. ọ̀rọ̀ wa Priscilla nǹkan tó ṣẹlẹ̀ ni pé bá tí mo ti bá mi sì Ìyábọ̀ Òjó sọ̀rọ̀ pé èrè ni owó orí tí wọ́n máa gbà lọ́wọ́ mi. ojú tá a fi máa ń rí. bó ṣe dákọ̀ àwọn pàápàá ìsìn jùlọ bàbá yìí mo sọ pé fọ́ọ̀k. tó bá tiẹ̀ ti jẹ́ pọ̀ ọ̀dọ́ owó báyìí. yẹn ṣe kíni ojú tá a fi máa owó ń rí. yẹn jẹ́ owó tó ṣe kíni owó yẹn ti pọ̀ jù mo wá ti rò pé olúwa bá mi owó yìí gan tí n bá fi lè bọ́ sínú amúlòkó nìbàdàn níjọ́ àbí tó kí mo ọmọdé gba ìra owó dé mọ́tò lọ́yọ̀ọ́ lọ àbí kí mo lọ sàlẹ̀ Ọ̀ṣun lóṣogbo gbogbo èèyàn ní máa yọ̀ máa fi fẹ́ obìnrin bí 33 òun náà ríra tí rẹ̀ bá pé tó wá nínú nífẹ̀ẹ́ yóò bá ìgbésí fún ayé fẹ́ fi tẹ̀dá Haúsá tí àwọn bá gbé gba Kánò lọ tí fi máa tọ́ka sí nǹkan rere nínú ayé. nípò Haúsá wálé tí bá tó wá ní ọ̀kan ló gan ń ṣe yẹn ń bẹ̀ fẹ́ Haúsá pé mo fẹ́ lọ láì mọ̀ pé kò sí lóra ìlú Fúlàní ṣe mọ́tò. ìkó ọmọ obìnrin Fúlàní wálé wọ́n délé fún gbogbo wa I was like bọ̀ṣá tàbá she bẹ́ẹ̀ want lọ́wọ́ it oore you get pé ọlọ́run bá ti ṣe Civilian yẹn ẹ owó mọ̀jà dọ́lọ̀ lẹ́bi mọ́mì rẹ̀ sọ ọlọ́run orí wọn á ní orí bí ọjọ́ iwájú wájú 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 ronú gan ṣé kí ni mo ronú pìwàdà pé tí ní Sanku bá mọ̀ pé kò sí mọ́tò wàhálà pé yóò ọmọ pa yẹn ọ́ náà máa tí bring yóò ra something to mọ́tò the table kò tá lè jẹ́ tó máa kádàrá gbé pọ̀ table lọ tí ò bá ra wà mọ́tò tó ronú bá ti because wà náà lọ máa àkọọ́lẹ̀ èmi orí síbẹ̀ sí ni mo pé máa ń lénìí kó sí déètì tí ọjọ́ mo wá kìíní fún ọ oṣù pé màá September kówó bọ̀
fún mi ti sòjò ńgbà yẹn pé mo fẹ́ kó orí wá fún wọn. èmi sáàpù kọ́mẹ́dì máa sílẹ̀ síbẹ̀ kúrà sí ya ọgbọ́n òràn náà ya owó mi ní. kódà agbára àjà yóò bá ìwé làwọn máa rí. so níṣẹ́ náà ya owó mi nínú áàpù wọn. wàláì ọ̀rọ̀ yẹn dùn mí tó yẹ pé gbogbo ẹ̀pọ̀n mi ló dì pé kí ni mo tó lè ṣe. tó bá mi ló jẹ́ láì pé ní mi ní kí ni mi láì pé mi ní option wọn á pè àkọ́kọ́ ńgbà tí é mo rí mi pé ó dáa nítorí ṣẹlẹ̀ ìrìn àjò yìí tó o rìn tán bá lè jẹ́ kí n bóyá látògbómọ̀ṣọ́ fẹ́ sí ọmọ lọ wọn tó yẹ pé àwọn náà máa ṣe gbogbo ìnáwó necessary thing owó orí yẹn màá máa san létà gbogbo bí tásídẹ̀ǹtì àwọn yẹn ti tàṣẹ́ǹtì àwọn àrà òkú eléré Ògbómọ̀ṣọ́ àwẹ̀ tí ń ṣe àwẹ̀ tí àwọn wọ́n ṣe márùn-ún ló wà. kí mi ní mòró ẹ̀ ti mọ àwẹ̀ sákòókò ló wa mọ́tò ẹ̀jẹ̀ mo dá yín lójú mọ́tò rẹ̀ ni wọ́n gbé kìnìún kan wọlé lọ Ṣóyínká Johnson tí ṣùgbọ́n máa kì í ṣe ẹ̀pù yẹn tí máa sákòókò ṣe wa so lè náwó yẹn tán so Ọlọ́run ó sà ló sọ wá pé ní jẹ́ wá gbára àwọn náà máa pe everybody àwọn náà máa gbára pe tẹ́ǹtì àwọn náà máa dáná àwọn náà máa pe èrò wa even gan mi sọ pé kódà gan tí o bá fẹ́ fáwílì Wákìlì, dá wa ọmọ àbí mi nǹkan àwọn dáadáa ti tọ́ka sí bí irú àwọn ṣe ń pastry yẹn. wákìlì náà wà ní tó ti ń gba ìtọ́jú lọ́wọ́ ok bí àwọn ṣe ń pastry yẹn pé àwọn ó ṣe ṣe kí ni wọ́n ṣe bí brọ́dà mi nínú tẹ̀yìn ibẹ̀ nífẹ̀ẹ́ wa yẹn o wọ́n ṣe yá mi ní white profile nìyẹn. àwọn mẹ́rin tó kù ètò ẹ̀ máa bá wa fàdúrà ràn wọ́n lọ́wọ́ ẹ mọ̀jà blame Ọlọ́run lórí ẹ mọ̀jà blame ẹnì kankan lórí ìrìn àjò yìí kádàrá aláwa kankan jẹrẹ Ọlọ́run ti parí ètò ayé bí kálukú ṣe ìrìn àjò rẹ̀ òun ti parí tiẹ̀ ní àti ẹlòkù bẹ́ẹ̀ ẹ wá mọ̀jà tara rẹ̀ ẹ mọ̀jà lọ́wọ́ Ọlọ́run ẹ̀kọ́ máa bá mi gbàdúrà látòrí wákìlì àtàwọn tó kù àti dírẹ́fà tó wa mọ́tò Ọlọ́run ọba láàánú bá mi fún gbogbo wọn lálàáfíà tó péye kó wá bá mi rán àwọn ẹbí Samat náà lójú ó mà lágbára o ọmọ Nàìjíríà ẹ jẹ́ á kún fàdúrà nǹkan ńlá méjì ló ṣẹlẹ̀ lọ́jọ́ yìí tó jẹ́ pé àwọn ìràwọ̀ ńláńlá ló ṣẹlẹ̀ sí ṣùgbọ́n tẹ́ni kejì ò tí ì ṣe é sọ wàláhì kò tí ì ṣe é sọ Ọlọ́run ọba láàánú gbogbo inú ìdílé inú ẹbí tẹ́kọ́ ńlá ti ṣẹlẹ̀ lálẹ́ yìí Ọlọ́run bá mi bu omi òróró ìtura kó bá mi bù sí wọn lára ó nìyẹn o ọ̀pọ̀lọpọ̀ a máa pariwo àti tó bọ́ sínú oṣù bàbàbà kò sóṣù tọ́lọ́run dá tí ò dánú ayé àwọn kírísítẹ́nì àti ẹ̀ máa ṣe nǹkan kan wọn a máa dá ṣe ìṣọ́ òru wọn a máa dá ṣe special prayer fáwọn oṣù yìí tá a bá ti bọ́ sí September October November December gbogbo oṣù tọ́lọ́run dá dáradára ni ọ̀pọ̀lọpọ̀ aburú tó ń ṣẹlẹ̀ nínú àwọn oṣù yìí làfọ́ fà àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣẹlẹ̀ nínú àwọn oṣù yìí làfọ́ fà àwọn dráìvà làfọ́ fà àwọn onímọ́tò kálukú ilé ayé àlé ayé àlé ayé ẹni tó bá bá ayé nìkan lẹni tó bá kú kò sẹ́nì kankan tó láyé bá o ẹ jẹ́ kí gbogbo wa fi ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ jẹ́ kí wọ́n dá ẹ mọ̀ nínú ìjọ tó bá wà tó bá ṣe pé kírísítẹ́nì ni ọ́ tó bá fẹ́ jáde kúrò ní rẹ láàárọ̀ fún àdúrà tó pọ̀ má jẹ́ kó mọ lórí ti ẹnìkan gbà fẹ́ bí rẹ kódà gbà fọ́tà rẹ ọdún dẹjọ́ taburú ò bá ṣẹlẹ̀ àdúrà lè máa gbà ṣùgbọ́n ọ̀pọ̀ gbà àdúrà tí wọ́n bá ń ṣe pẹ̀lú inú mímọ́ téèyàn ní ìgbàgbọ́ nínú ẹ̀ téèyàn ò sì láburú sọ́mọlàkejì téèyàn sì jẹ́ onísàárà àwọn onímọ̀ jẹ́ ká mọ̀ pé àdúrà yìí máa ti aburú dànù tó bá ṣe pé mùsùlùmí ni ọ́ ṣe bísímíláì tawakkaltu ala Allahi wala hawla wala quwwata wọ́n ní bẹ́ẹ̀ ní ṣe rí ọ̀la lè mọ́ rí bẹ́ẹ̀ ní babaláwo fi bí fá ojoojúmọ́ gbogbo ẹ̀sìn tí kálukú bá gbé dání ojúlé tó wọlé Ọlọ́run pọ̀ ibi kálukú bá mọ̀ ni àwọn ẹ̀kọ́ tèmi máa kọ́ tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ nìyẹn ẹja tara àwọn aburú báyìí ẹja tara àwọn nǹkan báyìí àwọn àmì ìwò báyìí ẹja tara rẹ̀ súnmọ́ lọ gbogbo wa la máa ń dunnú lórí Samat gbogbo wa kò sẹ́ni tí ó fẹ́ wo kọ́mẹ́dì sáàkù tí ò ní rẹ́rìn kò sẹ́ni tí inú rẹ̀ ò ní dùn sí kò sẹ́ni tí ó ní ògo bẹ́ẹ̀ nínú ìdílé wọn tí ó gbàdúrà kí wọn ọmọ yẹn kú ṣùgbọ́n kádàrá kọ́ ó ju gbogbo kan lọ nínú ayé jùlọ Ọlọ́run ò bá mi rú àwọn òbí ẹ̀ lójú o àwọn nǹkan kan bà wá jẹ́ tí kò bá ṣẹlẹ̀ báyìí pàápàá ìlú tó bá jẹ́ pọ̀ ọ̀dọ́ kálukú máa wí ti tó kàn àti tí ó kàn
èyí tí tiẹ̀ máa ń bà mí ló jẹ́ jù ní pé kásídẹ̀ǹtì ó ṣẹlẹ̀ ká má kọ́kọ́ jìjàdù ẹni tí nǹkan ṣe kí gbogbo wa kọ́kọ́ mọ̀ jìjàdù fóònù bá fẹ́ rìkọ́ọ̀dù ṣé dandan ni kó jẹ́ pàwọ́ ọmọ tó fún nǹkan burú ni kò sí tó burú bẹ́ẹ̀ o ṣùgbọ́n ká mọ̀ mọ̀ jẹ́ kí fóònù múmú láyà wa rìkọ́dì yẹn ká mọ̀ mọ̀ jẹ́ kó múmú láyà wa ju kọ̀ǹdíṣẹ̀ nìyẹn lọ. ó kúrò lọ́yọ̀ láàárọ̀ ẹ̀ kókó ṣẹlẹ̀ ń bí oríta owó dé níbi ò tí ẹ lè wó torí mi sáré wò rẹ̀ ilé epo ni mo wà mọ́tò kọ̀ǹtẹ́nà báyìí ìṣepọ̀ owó ọgbọ̀n tó dà pé bóyá ó kẹ̀yẹ̀ níbi ìkókó ṣẹlẹ̀ ní àìdédé nù. instead táwọn èèyàn ò fi sáré máa rescue ẹni tí nǹkan yẹn ṣe ọ̀kan lọ́ọ̀kan ni kálukú ti yọ fóònù ti sáré bẹ̀rẹ̀ sí ní rìkọ́ọ̀dù. ẹ jọ torí Ọlọ́run ẹ jẹ́ ká jọ pera wa lákìyèsí tí gbogbo nǹkan báyìí tó bá ti ṣẹlẹ̀ kò sí bí ò ṣe ní mọ̀ ṣẹlẹ̀ nínú ayé torí gbogbo tọ́lọ́run dá fún wa fáǹfààní wa fún in tó lè mọ̀ ràn wá lọ́wọ́ àlébù bẹ̀ náà ni a lè fẹ́ báyìí báyìí kò tó bá ti wá ń ṣẹlẹ̀ ẹ jọ torí Ọlọ́run ìjà máa sọ̀rọ̀ ìfẹ́ ẹ jẹ́ ká kọ́kọ́ dúlà ẹni náà ní làwọn Yorùbá ṣe máa ń pa òwe pé ìpín tá a péjọ sìnkú tá a bá péjọ bẹ́ẹ̀ sí aláàárẹ̀ ṣíṣe aláàárẹ̀ má dòkú. mo ní ojú mi àtó fẹ́ sí i ni mo. bílé ń jó tẹ́lẹ̀ omi ó sáré lọ ra pure water tàbí fóònù ni ó sáré yọ yóò mọ rìkọ́dù yóò sáré pé kò ní orí display test. sibilia yẹn nǹkan tó ṣẹlẹ̀ ni pé. kò yẹ kó rí bẹ́ẹ̀. sibilia ẹ̀rọ ti fi blood sí gbà yẹn. ju gbogbo ẹ̀ lọ àwọn mẹ́rin wà lọ síbi nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹni tí condition ẹ̀ sí díẹ̀ nínú ilé kan wákìlì ọkùnrin náà lẹ́kọ̀ọ́ wà ti sáfù yẹn náà wọ́n ṣàbàjọ́ ṣe kọ́mẹ́dì dáadáa wọ́n ṣàbàjọ́ ṣe skit Ọlọ́run bá mi là wọ́n wà bá mi rọ àwọn ẹbí ẹ̀ lórí ọmọ kékeré ló fọ́ sábà kí ni èjì sáfù sáfù tí wọ́n 25 báwo máa fi kó ọmọ máa fi kó máa fi fẹ́ obìnrin bí i 33 kí n bá tún wá nífẹ̀ẹ́ yóò bá kún fẹ́ Haúsá tó gba Kánò lọ ibi tó ti yẹ kí wọ́n ní kó Haúsá wálé kí n bá tún wá nífẹ̀ẹ́ yẹn fẹ́ Haúsá tó fẹ́ lọ ìlú Fúlàní ọgbọ́n rẹ o agbára rẹ o ògùn rẹ o àdúrà tán she want it bó ṣe jẹ́ pé bó ṣe wulẹ̀ kí ẹ gba ìgbà òkú náà ṣọ́ọ̀bù àdúrà máa ń kí ẹ máa àdúrà pé kí èèyàn mọ̀ kú ẹ pàdé àmọ́ sọ pé kí èèyàn mọ̀ kú akéré tá a bá Jésù láyé akéré tá a bá nìyẹn láyé tó bá sọ pé oògùn náà sọ pé kí èèyàn mọ̀ kú ká oògùn láyé akéré tá a bá sọ̀gùn láyé. déètì tí mo wá fún wọn pé màá kó bọ̀ fún mi ti sòjò ńgbà yẹn pé mo fẹ́ kó orí wá fún wọn mọ́júmọ́ ní síbẹ̀ sí ya owó náà ya owó ní bàjẹ́ ńlá ìní kí wọ́n jẹ́ sí ojú òbí rọ. máa kì Ọlọ́run afọ́pọ̀ rọ́pò ìwé làwọn máa rí. tí àdúrà ṣe pàtàkì fún mi ẹni bó ṣe ń sọ. ọ̀rọ̀ yẹn dùn mí jẹ́ pé mẹ́rẹ̀ẹ̀rin mi ló dì mẹ́fà tó wà mọ́tò àtàwọn ọ̀rẹ́ mẹ́ta àwọn alájọṣiṣẹ́ pọ̀ yà mi ní kíni mi sáà pé mi ní Ọlọ́run option bá máa fún pé máa ń àlàáfíà rìn ìṣòjò pé ó Ọlọ́run dá gbàdúrà tó wa ṣẹlẹ̀ lórí wọn yìí o tán bá lè jẹ́ kí n olólùfẹ́ wa ṣe fẹ́ àdúrà ọmọ wọn tó yẹ pé àwọn náà máa ṣe gbogbo ìnáwó necessary owó orí yẹn màá máa san létà àwọn ó ta tẹ́ǹtì àwọn ó pè léré àwẹ̀ tí ń ṣe àwẹ̀ tí máa ń ṣe gímí ní mòró ẹ ti mọ àwẹ̀ iPman tó wá ṣe kíní o. ìmọ̀ ẹ̀ dárúkọ ẹ̀. kíní kan Wọlé Ṣóyínká Johnson tí máa hype yẹn tí máa ṣe so lè náwó yẹn tán so mo sà sọ pé ní àwọn náà máa pe everybody àwọn náà máa tẹ tẹ́ǹtì àwọn náà máa dáná àwọn náà máa pèrò wá even gan mi sọ pé kódà gan tí o bá fẹ́ family mi máa dá wá àbí kí n fa àwọn TikTok àti bí irú àwọn ṣeun pistol yẹn. ṣe ẹ fi AK-47 sí. AK-47. ok bí irú àwọn ṣeun pistol yẹn pé àwọn ó ṣe kí ni wọ́n ṣe bí brother mi nínú ibẹ̀ yẹn o wọ́n ṣe ya mi ní white profile nìyẹn. wow ọ̀rẹ́ mi gbọ́n block yín. ya mi white profile.